ó wá pè kí ló sọ pé ó ṣe fóun. ó ní ó tú àṣírí kan fún obìnrin kan. kí làṣírí ẹ̀ tó tú. ó dà pé ó ní ó ń fẹ́ obìnrin yẹn. so mo ní Banga mo ní kẹ́ máa pa o, mo ní máa pa o, tó bá yẹ pé ọ̀rọ̀ báyìí ló mú abúlé ń báyìí mo ti sá. ok báwo lẹ ṣe kúrò láti àjàrà débi báyìí, báwo lẹ ṣe débi, ẹ̀yin mélòó lẹjọ wá. àjọ rìn papọ̀ ni. ẹ̀yin mélòó lẹ wá. àwọn mẹ́rin. báwo lẹ ṣe débi báyìí, ṣé ọmọ machine kan náà ló gbé ẹ̀yin mẹ́rin ní àbí báwo. irọ́ machine ọ̀tọ̀ọ̀tọ̀. machine mélòó lẹjọ gbé wá. àwọn machine tọ̀hún yẹn ti lọ. machine wo. wọ́n á gun machine yẹn ni àwọn gun machine yẹn ni pẹ̀lú Banga la gun ilé. ìwọ pẹ̀lú Banga lẹjọ gun machine ni ẹni tẹ́ ẹ pa yìí. láti bo lẹ ti gùn. Badagry. láti Badagry níbo ní Badagry. níbi ànàjára yẹn. ok níbo lẹ sọ pé kó gbé yín lọ. Ìkọ́gà. Banga ló sọ pé Ìkọ́gà. ní nǹkan bí aago mélòó lẹ ṣiṣẹ́ yìí. bíi 7 alẹ́ yìí. bíi 7 alẹ́ lẹ ṣiṣẹ́ yẹn. ok báwo lẹ ṣe pa. ẹni ló fi òkun sí ọ̀run fún. ẹni wo. ó tó wá ń dúró yìí. gbọ́ báwo lẹ ṣe pa. ìgbà tí mo fòkùn sọ́run lọ́yẹ́ yìí lọ́rùn. òfò báwo ló ṣe fòkùn sí lọ́rùn, ṣé ó wà ní dúró ló fòkùn sí lọ́rùn ni àbí ó wà lórí machine àbí báwo lẹ ṣe fòkùn sí lọ́rùn. ó wà lórí machine. ok. mo fòkùn sọ́run mi lọ́yẹ́ pẹ̀lú Banga bá dùn. ok báwo ni ẹ ṣe ń bolẹ̀ ti rókùn. Banga ló mọ̀kùn náà. Banga ló mọ̀kùn dání láti bo. láti àjàrà lẹ ti mú òkùn yẹn dání. ok kí lẹjọ sọ pé ẹ fẹ́ lọ ṣe tẹ fi gbé machine tẹ fi pè é. Banga ló sọ pé àwọn ti rí ọlọ́kadà yẹn pé káwa gbọ́n ọ̀kadà ní kàmàmọ́ ló ń gbọ́n ọ̀kadà ní pẹ̀lú ọyẹ àwọn pẹ̀lú bàbá ilé ìgbé ọ̀kadà. ok tí o gbà pé ẹ débi báyìí ẹ wá fokùn yẹn, ìwọ ló fokùn yẹn sí lọ́rùn. ok lẹ́yìn tẹ fokùn sí lọ́rùn nǹkan. oyè bá gírípò pẹ̀lú Banga. ok ẹ continue ṣàlàyé bẹ́ẹ̀ ṣe parí ẹ̀ bẹ́ẹ̀ ṣe wọ́ débí. lórí ọyẹ ìgbà tó gírípò méjì lọ́rùn ló pa ni ọyẹ tó bá yọ ọwọ́ ẹ̀ ló bá gbé ẹran díẹ̀ náà náà. ó gbé ẹran níbi tó wà. ok. Awesome. What and what have they removed from this thing? So kí ni àwọn nǹkan tẹ́ yọ kúrò lára ẹ̀? Fóònù ní Banga gbà ẹ̀. ok lẹ́yìn fóònù nǹkan. mi ò wá mọ̀ bọ́bí. àwọn ara ẹ̀ ńkọ́ kílẹ̀ àwọn ẹ̀yà ara ẹ̀ wo lẹ yọ kúrò. òun náà ni mo sọ fún mi bẹ́ẹ̀ pé ó yọ ọ́ bí apá ẹ̀. ìdí ọwọ́ ẹ̀ ẹyọ kan àbí méjèèjì àti kíni. àti ẹran ibi tó wà. àti ẹran ok so lẹ́yìn yẹn ńkọ́. báwo lẹ ṣe wá gbé apá àti ẹran tẹ́ ẹ gé yẹn báwo lẹ ṣe gbé kúrò níbí báwo lẹ ṣe gbé kúrò níbí níbo lẹ gbé lọ ta ló tọ́jú ẹ̀ kí lẹ fi ṣe. ìgbà tá a dé ọ̀gá lórí àti Banga àwọn gbé ẹ̀rìn tó bọ́lẹ̀. ok wọ́n bọ́lẹ̀ níbo. lájàrá. níbo lájàrá. àjàrá ní ká tó yà ní ọ̀gbọ̀n ìpín níbẹ̀ wáyà òun àjà ìyànà àjà. yànà àjàrá no yànà àjàrá ìta gbangba lọ́hùn nìyẹn. yànà àjàrá níbi skul yẹn. níbi yànà tó ń skul yẹn. níbi skul. níta ìgbàlá rẹ̀. ok ibẹ̀ ni wọ́n ti ṣe kí ni. wọ́n ti ní káwa máa lọ. ok so lẹ́yìn wa ńkọ́. mo là á fi lọ síbi 20 kilo ta machine. ṣé ìjọ tẹ pa náà ìjọ yẹn ni ẹ gbé machine yẹn lọ síbi tẹ ti fẹ́ tà àbíjọ́ kejì àbíjọ́ kẹta. ọjọ́ yẹn náà ni. ọjọ́ yẹn náà ni ọjọ́ wo ni ọjọ́ yẹn bọ́ sí. alẹ́ òru mọ́jú Saturday Sunday Friday Saturday la gbé machine lọ. òru lẹ pa. mọ́jú. ok nígbà tẹ pa tán bí aago mélòó lẹ kúrò níbà ṣé immediately tẹ pa lẹ kúrò níbà yìí ni àbí ẹ dúró kílẹ̀ ṣú kẹ tó kúrò àbí báwo. àpẹ́ ń bí díẹ̀. ẹ wá kúrò ní nǹkan bí aago mélòó. kúrò ní nǹkan bí ata ilẹ̀ ti fẹ́ mọ́ ṣá. kẹ tó kúrò níbà yìí níbo lẹ wà ṣé bíbà yìí náà lẹ wà pẹ̀lú òkú yìí ṣé bíbà yìí lẹ wà pẹ̀lú ẹ̀ àbí ẹ lọ dúró síbì kan àbí. ẹ lọ dúró síbẹ̀ ọ̀hún níta ìyàwó lè níta dídúró ni. ẹ kàn dúró ní junction bẹ́ẹ̀. ok. wọ́n wọ́ machine wọn ní ìtàn àwa ni wọ́n wà ní gọ́ọ̀mẹ̀. ok ẹ wá dúró títí ilẹ̀ wá ṣú bí aago mélòó lẹ wá gbéra kúrò ńbẹ̀.
Ilé fẹ́ mọ̀ ní ojú ní nǹkan bí 4 ní àpapọ̀ wọn. Bí aago mélòó lẹ fukùn sí lọ́rùn tẹ́ fi pa? Ó jẹ́ ojú 8 lọ. Aago 8 lálẹ́. Ṣé láti aago 8 yẹn lẹ wá wà níbí láti alẹ́ yẹn títí wá di ìdájí ìjọ́ kejì kẹ́ tó padà sí Badagry? Ìgbà táwa ń lọ wọ́n fi ní ká ní sùúrù nítorí pé nǹkan dání àgbọ̀dọ̀ máa lò lóhùn pẹ̀lú kíní. Ẹ wá dúró títí nǹkan bí aago mélòó?